Ẹ káàbọ̀ padà sí orí ìkànnì mi níbi tí mo ti ń ṣàlàyé SSC Mathematics from Zero to Guru. Ní ìparí, lẹ́yìn ìgbà tí mo ti ṣàlàyé bó ṣe lè ṣiṣẹ́ ní modular arithmetic àtàwọn oríṣiríṣi operation ní modular arithmetic, lónìí n ó máa ṣàlàyé àwọn application wọn, àwọn ọ̀nà tó lè gbà lò ó. O lè lo modular arithmetic ní àwọn ọ̀nà tó bá jẹ́ wí pé níbi àwọn ìbéèrè tàbí àwọn ìṣesí tí máa ń yí gẹ́gẹ́ bí ọjọ́ nínú ẹ̀sẹ̀, gẹ́gẹ́ bí aago, àwọn ìbéèrè tó jẹ mọ́ aago tàbí àwọn obìnrin tó jẹ́ pé wọ́n máa ń ṣe kíni o, wọ́n máa ń ṣe nǹkan oṣù wọn. Ó ó rí i pé gbogbo àwọn kiní un máa ń yí, pẹ̀lú modular arithmetic o lè solve àwọn ìbéèrè tó jẹ mọ́ bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, mo fẹ́ ṣàlàyé bó ṣe lè ṣe irú àwọn nǹkan méjì yìí. Solution, tó bá wo ìbéèrè alákọ̀ọ́kọ́, wọ́n ní in one year, New Year day is on Wednesday. On what days of the week would the New Year day be in the following year if it is a common year, B if it is a leap year? Ó rí i pé tó bá wò ó, ìbéèrè wọn jọ mọ́ kíni o, ọjọ́ nínú ọ̀sẹ̀. Ọjọ́ mélòó ló sì wà nínú ọ̀sẹ̀? Ọjọ́ méje. Ó mean pé a máa ṣiṣẹ́ ní kíni? Mode 7. A gbúdọ̀ ní ju 7 lọ, a gbúdọ̀ ní 7, a gbúdọ̀ ní n tó ṣe kíni o, a gbúdọ̀ ní n tó ju 7 lọ. Mo rò bó ti yé wa báyẹn. Ìtumọ̀ rẹ̀ ni pé kíni o, tí ọjọ́ bá bẹ̀rẹ̀ ní Wednesday, ṣó ti yé, ṣo mọ̀ pé cycle kan, ọjọ́ méje plus 7 plus 7 plus 7, èèyàn ó máa ṣe é títí ọdún. Ṣo mọ̀ pé tó bá lọ máa ṣe é báyẹn, ó pẹ́ ńbẹ̀, ṣó ti yé báyẹn, but o lè lo kíni o, o lè lo modular arithmetic láti ṣe é, ó rọrùn lọ́pọ̀lọpọ̀. Ó rí i pé on what day of the week would the New Year day be in the following year if it's a common year ni pé àwọn ọjọ́ tó jẹ́ pé kì í ṣe leap year. Ó rí i pé how many days do we have in a year? That is 365 days. Instead tó fi máa sọ pé, tó fi máa yọ 7 tí ó fi pẹ́ báyẹn, ó kàn ní. Common year, common year is what? 365. That will be 365 mode what? Mode 7. Since we are operating in what? In modulo 7. Má dẹ̀ gbàgbé pé residue tó gbúdọ̀ ní, ó gbúdọ̀ jẹ́ n tí ó wà ní kíni o, láàrin 0 up to 6. A kàn fi eléyìí divide ẹ̀ ni. 7 mélòó ló rí nínú 36? 7 in 36 is what? 7 mélòó la rí nínú 36? That's 5, remainder 1 àbí? 7, 15, 4, 2, remainder 1. Ṣó ti yé báyẹn? O mọ̀ pé remainder ló dẹ̀ kọ, ó mean pé 1 ni. That is, tó bá ṣe é lọ títí tó padà sí Wednesday, ṣó ti yé, 1 ló kàn ṣe kíni o, ló fi kún un. Ó dà gẹ́gẹ́ bí ká nírú nǹkan báyìí. Mo wá ní ọjọ́ tó bẹ̀rẹ̀ ní Wednesday, ṣo mọ̀ pé ọjọ́ méje ni Thursday, ṣó ti yé, Friday, Saturday, Sunday, Monday, Tuesday, ṣó ti yé. Ìtumọ̀ 365 ni pé yóò complete cycle rẹ̀ níbí báyìí, nígbà tó jẹ́ pé ibí báyìí yóò tún lọ padà, ó tún máa ṣe é títí tí ó fi débí báyìí. Lẹ́yìn tó bá débí báyìí, wọ́n á ní 1. Òun ni pé ọjọ́ kan lẹ́yìn ọjọ́ Wednesday tó ti bẹ̀rẹ̀, which is what? Which is Thursday. The day will be on Thursday. Ṣó ti yé. Ká pé leap year ńkọ́ ni? Ká pé leap year ńkọ́? Ṣo mọ̀ pé leap year is what? 366. But torí pé ọjọ́ là ń lò, módúlò kí la máa lò? Módúlò 7. Ṣó ti yé, wàá tún divide òun náà kíni? By 7. Pé wọ́n fún ẹ ní kíni o? 52 remainder 2. Ṣó ti yé, ìtumọ̀ ẹ̀ ni pé tó bá ń cycle lọ báun, ṣó ti yé, tó bá ń cycle lọ, ó mean pé ó padà ní 2 remainder ńlẹ̀. Dẹ̀ mọ̀ pé ọjọ́ Wednesday ló ti bẹ̀rẹ̀, ìtumọ̀ ẹ̀ ni pé ka ọjọ́ méjì lẹ́yìn ọjọ́ Wednesday. Ta bá ní Wednesday tó bẹ̀rẹ̀ ọjọ́, ó yá, ọjọ́ kejì ó máa jẹ́ kíni? Thursday. Ọjọ́ kan lẹ́yìn Wednesday ó máa jẹ́ Thursday. Ọjọ́ kejì lẹ́yìn rẹ̀ ó máa jẹ́ kíni o? Friday. Ó mean pé the day will be what? Will be on Friday if it is a leap year. Ó rí i pé kò le rárá, jẹ́ n tún ṣe
Àpẹẹrẹ kejì fún wa eléyìí tó ń bá ọ̀rọ̀ lórí aago. Wọ́n ní a time is 4 p.m. now. So pé aago mẹ́rin ni aago tó lù báyìí, ṣó ti yé, and your plane is delayed by 15 hours, bóyá o fẹ́ travel by plane by air, wọ́n á sọ pé kí ni o, àwọn ti delay flight rẹ pẹ̀lú 15 hours o. So wọ́n á ní àkókò wo ni plane yóò wà available padà, so ó rí i pé eléyìí náà ò ṣe kí ni, òun náà ò le rárá. Àkọ́kọ́ ná, kí la fi ń ṣiṣẹ́ yẹn, ó rí i pé agbọ́nrin aago la wà, so ìgbà tó jẹ́ pé agbọ́nrin aago la wà, ó rí i pé tó bá wo aago, ibi tí wọ́n bẹ̀rẹ̀ ní kí ni o, yóò bẹ̀rẹ̀ láti 0, ṣó ti yé, so yóò bẹ̀rẹ̀ láti 12 yóò máa lọ 12 padà, ó mean pé modulo kí ni, 12 to 12, modulo kí ni aago, modulo 12. So wọ́n á ní what will be the time when it is delayed by 12 hours, 15 hours, sorry. So ìtumọ̀ 15 hours nífùn tí n bá fẹ́ ṣe ní módúlò òun ni pé kí ni o, sọ mọ̀ pé láti kápá aago mẹ́rin ló lù, aago mẹ́rin sì wà níbí báyìí, láti aago mẹ́rin dago mẹ́rin, sọ mọ̀ pé wákàtí méjìlá ló pé yẹn, ó ti complete cycle, so ó kàn ká 5 sí i ni, ṣó ti yé, so ká pé mo ní 7 níbí báyìí, 8, 9, 10, 11, àbí, so aago mẹ́rin ó kàn ká 1 sí 1, ṣó ti yé báyẹn, 2, 3, ṣó ti yé, nígbà tó jẹ́ pé 15 hours ni, tó bá ka wákàtí mẹ́ta sí 8 ni yóò jẹ́, tó bá dẹ̀ fẹ́ ṣe é bẹ́ẹ̀, ọ̀nà tó lè padà ṣe é ni, nígbà tó jẹ́ pé 15 hours ni, then you have 15 mode 12, àbí, so that will be 15 divided by 12, 1 remainder 3, so 1 remainder 3, sorry, this will be 7, so mi ò kọ 5 níbí báyìí ló fà á, so 1 remainder 3, ṣó ti yé, ó mean pé ó ro 3 pọ̀ mọ́ 4 p.m. yẹn, so then the time the plane will be available will be what? 4 p.m. plus 3, so that's going to be 7 p.m. Gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé, you have 12 here, you have 6, 3, 9, 4, 5, 7, 8, 10, 11, 1, 2. So tó bá bẹ̀rẹ̀ níbí báyìí, sọ mọ̀ pé tó lọ since modular arithmetic is a cyclic arithmetic, so yóò parí one cycle níbí báyìí which is 12 hours, àbí, so ó mean pé lẹ́yìn 12 hours kí ni remainder 3, so ibí báyìí wákàtí kan ni, wákàtí kejì rèé, wákàtí kẹta, ó jẹ́ mélòó papọ̀, so ó jẹ́ wákàtí mẹ́ta, ó dẹ̀ dúró láti 7 p.m. So eléyìí ni bó ṣe máa ṣe irú àwọn ìbéèrè tó bá jẹ mọ́ báyìí, so o lè fi ṣe irú àwọn ìbéèrè irúfẹ́ ìbéèrè tó bá ti jẹ́ pé kí ni o, ó jẹ́ cyclic problem, so ibí báyìí ni màá ti máa dúró, ìjẹ́ tó bá yé ọ dákun bá mi click lórí like kó dẹ̀ share pẹ̀lú, mo máa pàdé rẹ nínú fídíò tó ń bọ̀, o ṣeun.